Ìwé Máàkù orí 14. Lẹ́yìn ọjọ́ méjì ní àjọ ìrékọjá àti ti àìwúkàrà, àti àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé ń wá ọ̀nà bí wọn ìbá ti fi ẹ̀tàn mú un kí wọ́n sì pa á. Ṣùgbọ́n wọ́n wí pé kì í ṣe ní ọjọ́ àjọ kí ariwo má bàa wà nínú àwọn ènìyàn. Nígbà tí ó sì wà ní Bẹ́tánì ní ilé Síméónì adẹ́tẹ̀, bí ó ti jókòó tí ó ń jẹ, obìnrin kan tí ó ní òrùba àlàbásítà òróró ìkunra nádì iyebíye, ó wá, ó sì fọ ẹ̀bá náà, ó sì ń dà sí i lórí. Àwọn kan sì wà tí inú wọn ru nínú ara wọn, wọ́n sì wí pé, nítorí kí ni a ṣe ń fi òróró ìkunra yìí ṣòfò? Àbá ṣáà ta òróró ìkunra yìí ju ìwọ̀n 300 owó idẹ lọ, àbá sì fi fún àwọn tálíkà. Wọ́n sì ń kùn sí i. Ṣùgbọ́n Jésù wí pé, ẹ jọ̀wọ́ rẹ̀ sí i, èé ṣe tí ẹ̀yin fi ń bá wí iṣẹ́ rere tí ó ṣe sí mi lára? Nígbà gbogbo ni ẹ̀yin sáà ní tálíkà pẹ̀lú yín, ẹ̀yin lè máa ṣoore fún wọn nígbàkúgbà tí ẹ̀yin fẹ́, ṣùgbọ́n èmi ni ẹ̀yin kò ní ní ìgbà gbogbo. Ó ṣe èyí tí ó lè ṣe, ó ṣáà wá síwájú láti fi òróró kun ara mi fún ìsìnkú mi. Lóòótọ́ ni mo wí fún yín, níbikíbi tí a ó gbé wàásù ìyìn rere yìí ní gbogbo ayé, níbẹ̀ pẹ̀lú ni a ó sì ròyìn èyí tí obìnrin yìí ṣe láti fi ṣe ìrántí rẹ̀. Júdásì Ìskáríọ́tù, ọ̀kan nínú àwọn 12, sì tọ̀ àwọn olórí àlùfáà lọ láti fi lé wọn lọ́wọ́. Nígbà tí wọ́n sì gbọ́, wọ́n yọ̀, wọ́n sì ṣe ìlérí láti fún ní owó. Ó sì ń wá ọ̀nà bí yóò ti ṣe fi lé wọn lọ́wọ́. Ní ọjọ́ kìíní, ọjọ́ àìwúkàrà, nígbà tí wọ́n ń pa ẹran ìrékọjá, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wí fún pé, níbo ni ìwọ ń fẹ́ kí a lọ pèsè sílẹ̀ kí ìwọ kí ó lè jẹ ìrékọjá? Ó sì rán 2 nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó sì wí fún wọn pé, ẹ lọ sí ìlú, ọkùnrin kan tí ń ru isà omi yóò pàdé yín, ẹ máa tọ̀ lẹ́yìn, àti ibikíbi tí ó bá gbé wọ̀, kí ẹ̀yin kí ó wí fún baálé náà pé, olùkọ́ni wí pé, níbo ni gbọ̀ngàn àpèjẹ náà gbé wà, níbi tí èmi ò gbé jẹ ìrékọjá pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn mi? Òun sì fi gbọ̀ngàn ńlá kan lókè hàn yín, tí a ṣe lọ́ṣọ̀ọ́, tí a sì pèsè tẹ́lẹ̀. Níbẹ̀ ni kí ẹ̀yin kí ó pèsè sílẹ̀ dè wá. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì jáde lọ, wọ́n wá sí ìlú, wọ́n sì rí gẹ́gẹ́ bí ó ti sọ fún wọn, wọ́n sì pèsè ìrékọjá sílẹ̀. Nígbà tí alẹ́ lẹ́, ó wà pẹ̀lú àwọn 12, bí wọ́n sì ti jókòó tí wọ́n ń jẹun. Jésù wí pé, lóòótọ́ ni mo wí fún yín, ọ̀kan nínú yín yóò fi mí hàn, àní òun náà tí ń bá mi jẹun. Wọ́n sì bẹ̀rẹ̀ sí káàánú gidigidi, àti sí bi í léèrè lọ́kọ̀ọ̀kan wí pé, èmi ni bí? Ìkejì sì wí pé, èmi ni bí? Ó sì dáhùn, ó wí fún wọn pé, ọ̀kan nínú àwọn 12 ni tí ń tọwọ́ bọ inú àwo pẹ̀lú mi. Nítòótọ́ ọmọ ènìyàn ń lọ gẹ́gẹ́ bí a ti kọ̀wé nípa tirẹ̀, ṣùgbọ́n ègbé ni fún ọkùnrin náà lọ́dọ̀ ẹni tí agbé ti fi ọmọ ènìyàn hàn. Ìbá sàn fún ọkùnrin náà bí ó ṣe pé a kò bí. Bí wọ́n sì ti ń jẹun, Jésù mú àkàrà, ó sì súre, ó sì bù, ó sì fi fún wọn, ó wí pé, gbà jẹ, èyí yìí ni ara mi. Ó sì gbé ago, nígbà tí ó sì súre tán, ó fi fún wọn, gbogbo wọn sì mu nínú rẹ̀. Ó sì wí fún wọn pé, èyí ni ẹ̀jẹ̀ mi ti májẹ̀mú titun tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn. Lóòótọ́ ni mo wí fún yín, èmi kì yóò mu nínú èso àjàrà mọ́, títí yóò fi di ọjọ́ náà, nígbà tí èmi ò mu ní tuntun ní ìjọba Ọlọ́run. Nígbà tí wọ́n sì kọ orin kan tán, wọ́n jáde lọ sórí òkè Ólífì. Jésù sì wí fún wọn pé, gbogbo yín ni yóò kọsẹ̀ lára mi ní òru òní, nítorí tí a ti kọ̀wé rẹ̀ pé, èmi ò lu olùṣọ́ àgùntàn, a ó sì tú agbo àgùntàn káàkiri.
ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo bá jíǹde èmi ò ṣáájú yín lọ sí Gálílì. Ṣùgbọ́n Pétérù wí fún pé bí gbogbo ènìyàn tilẹ̀ kọsẹ̀, ṣùgbọ́n èmi kì yóò kọsẹ̀. Jésù wí fún pé lóòótọ́ ni mo wí fún ọ pé lónìí yìí, àní ní alẹ́ yìí, kí àkùkọ kí ó tó kọ nígbà méjì, ìwọ ò sẹ́ mi nígbà mẹ́ta. Ṣùgbọ́n ó tẹnumọ́ gidigidi wípé bí ó tilẹ̀ di àti bá ọ kú, èmi kì yóò sẹ́ ọ bí ó ti wù kí ó rí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo wọn wí pẹ̀lú. Wọ́n sì wá síbi kan tí a ń pè ní Gẹ́stímánì. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ẹ jókòó níhìn nígbà tí mo bá lọ gbàdúrà. Ó sì mú Pétérù àti Jákọ́bù àti Jòhánù pẹ̀lú rẹ̀. Ẹnu sì bẹ̀rẹ̀ sí yà á gidigidi. Ó sì bẹ̀rẹ̀ sí rẹ̀wẹ̀sì. Ó sì wí fún wọn pé ọkàn mi káàánú gidigidi títí dé ikú. Ẹ dúró níhìn kí ẹ sì máa ṣọ́nà. Ó sì lọ síwájú díẹ̀, ó sì dojú bolẹ̀, ó sì ń gbàdúrà pé bí ó bá lè ṣe kí wákàtí náà lè kọjá kúrò lórí rẹ̀. Ó sì wí pé ábà bàbá, ṣíṣe ni ohun gbogbo fún ọ, mú aago yìí kúrò lórí mi, ṣùgbọ́n kì í ṣe èyí tí èmi fẹ́, bí kò ṣe èyí tí ìwọ fẹ́. Ó sì wá, ó bá wọn sùn. Ó sì wí fún Pétérù pé Síméónì, ìwọ ń sùn, ìwọ kò lè ṣọ́nà ní wákàtí kan. Ẹ máa ṣọ́nà kí ẹ sì máa gbàdúrà kí ẹ má bàa bọ́ sínú ìdẹwò. Lóòótọ́ ni ẹ̀mí ń fẹ́, ṣùgbọ́n ó ṣe àìlera fún ara. Ó sì tún padà lọ, ó sì ń gbàdúrà, ó ń sọ ọ̀rọ̀ kan náà. Nígbà tí ó sì padà wá, ó tún bá wọn sùn nítorí tí ojú wọn kún fún oorun. Bẹ́ẹ̀ ni wọn kò sì mọ èsì tí wọn ìbá fún un. Ó sì wí ní ẹ̀rìn kẹta. Ó bá wọn sùn, ó sì wí fún wọn pé ẹ máa sùn wàyí kí ẹ sì máa sinmi. Ó tó bẹ́ẹ̀, wákàtí náà dé. Wò ó, a fi ọmọ ènìyàn lé àwọn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́. Ẹ dìde kí a máa lọ. Wò ó, ẹni tí yóò fi mí hàn súnmọ́ tòsí. Lójú kan náà bí ó ti ń sọ lọ́wọ́, Júdásì dé, ọ̀kan nínú àwọn 12, àti ọ̀pọ̀ ènìyàn pẹ̀lú rẹ̀, tí àwọn ti idà pẹ̀lú ọ̀gọ̀ láti ọ̀dọ̀ olórí àlùfáà àti àwọn akọ̀wé àti àwọn àgbààgbà wá. Ẹni tí ó sì fi wọ́n ti fi àmì fún wọn wípé ẹnikẹ́ni tí mo bá fi ẹnu kò ní ẹnu, òun náà ní ẹ mú kí ẹ sì máa fà á lọ ní àlàáfíà. Nígbà tí ó dé, ó tọ̀ lọ lọ́gán, ó wí pé olùkọ́ni, olùkọ́ni, ó sì fi ẹnu kò ní ẹnu. Wọ́n sì gbé ọwọ́ wọn lé, wọ́n sì mú. Ṣùgbọ́n ọ̀kan nínú àwọn tí ó dúró níbẹ̀ fa idà rẹ̀ yọ, ó sì ṣá ọmọ ọ̀dọ̀ olórí àlùfáà, ó sì ké etí rẹ̀ kúrò. Jésù sì dáhùn wí fún wọn pé èmi ni ẹ̀yin jáde tọ̀ wá bí olè, tí ẹ̀yin ti idà àti ọ̀gọ̀ láti mú. Ní ojoojúmọ́ ni èmi wà pẹ̀lú yín ní tẹ́ḿpìlì, tí èmi ń kọ́ yín, ẹ̀yin kò sì mú mi, ṣùgbọ́n ìwé mímọ́ kò lè ṣe aláìṣẹ. Gbogbo wọn sì fi sílẹ̀, wọ́n sì sá lọ. Ọmọkùnrin kan sì ń tọ̀ lẹ́yìn, tí ó fi aṣọ ọ̀gbọ̀ bo ìhòhò rẹ̀. Àwọn ọmọ ogun sì gbá a mú. Ó sì jọ̀wọ́ aṣọ ọ̀gbọ̀ náà lọ́wọ́, ó sì sá kúrò lọ́dọ̀ wọn ní ìhòhò. Wọ́n sì mú Jésù lọ sọ́dọ̀ olórí àlùfáà. Gbogbo àwọn olórí àlùfáà, àwọn àgbààgbà àti àwọn akọ̀wé sì péjọ pẹ̀lú rẹ̀. Pétérù sì tọ̀ lẹ́yìn ní òkèèrè wọ inú ilé títí dé àgbàlá olórí àlùfáà. Ó sì bá àwọn ọmọ ọ̀dọ̀ jókòó, ó sì ń yáná. Àwọn olórí àlùfáà àti gbogbo àjọ ìgbìmọ̀ ń wá ẹlẹ́rìí sí Jésù láti pa á. Wọn kò sì rí ohun kan, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́rìí èké sí i, ṣùgbọ́n ohùn àwọn ẹlẹ́rìí náà kò ṣọ̀kan. Àwọn kan sì dìde, wọ́n ń jẹ́rìí èké sí i wípé àwa gbọ́ ó wípé èmi ò wó tẹ́ḿpìlì yìí tí a fi ọwọ́ ṣe, níjọ́ 3 èmi ó sì kọ́ òmíràn
tí a kò fi ọwọ́ ṣe. Àti nínú èyí náà pẹ̀lú ohùn wọn kò ṣọ̀kan. Olórí àlùfáà sì dìde dúró láàrin, ó sì bi Jésù léèrè wípé, ìwọ kò dáhùn kan, kí ni èyí tí àwọn wọ̀nyí ń jẹ́rìí sí ọ? Ṣùgbọ́n Jésù dákẹ́, kò sì dáhùn ohun kan. Olórí àlùfáà sì bi í léèrè, ó sì tún pé, ìwọ ni Kristi náà, ọmọ olùbùkún ni? Jésù sì wí pé, èmi ni. Ẹ̀yin ó sì rí ọmọ ènìyàn jókòó ní ọwọ́ ọ̀tún agbára, yóò sì máa tinú àwọn sọ́mọ̀ ọ̀run wá. Nígbà náà ni olórí àlùfáà fa aṣọ rẹ̀ ya, ó sì wí pé, ẹlẹ́rìí kí ni a sì ń wá? Ẹ̀yin gbọ́ ọ̀rọ̀ òdì náà, ẹ̀yin ti rò ó sí. Gbogbo wọn sì dá lẹ́bi pé ó jẹ̀bi ikú. Àwọn mìíràn sì bẹ̀rẹ̀ sí tutọ́ sí i lára, wọ́n sì bò ó lójú, wọ́n sì ń kàn án lẹ́ṣẹ̀ẹ́, wọ́n sì wí fún un pé, sọtẹ́lẹ̀. Àwọn oníṣẹ́ sì ń fi àtẹ́lẹwọ́ wọn gbá a lójú. Bí Pétérù sì ti wà ní ìsàlẹ̀ ní ààfin, ọ̀kan nínú àwọn ọmọbìnrin olórí àlùfáà wá. Nígbà tí ó sì rí Pétérù ń yáná, ó wò ó sì wí pé, ìwọ pẹ̀lú wà pẹ̀lú Jésù ti Násárẹ́tì. Ṣùgbọ́n ó sẹ́ wípé, èmi kò mọ òye ohun tí ìwọ ń wí, kò tilẹ̀ yé mi. Ó sì jáde lọ sí ìloro, àkùkọ sì kọ̀. Ọmọbìnrin náà sì tún rí i, ó sì bi léèrè, ó sì wí fún àwọn tí ó dúró níbẹ̀ pé, ọ̀kan nínú wọn ni èyí. Ó sì tún sẹ́, ó sì pẹ́ díẹ̀. Àwọn tí ó dúró níbẹ̀ tún wí fún Pétérù pé, lóòótọ́ ọ̀kan nínú wọn ni ìwọ ṣe, nítorí pé ará Gálílì ni ìwọ, èdè rẹ̀ sì jọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ sí fi ire àti sí ìbúra wípé, èmi kò mọ ọkùnrin yìí, ẹni tí ẹ̀yin ń wí. Lójú kan náà àkùkọ sì kọ lẹ́rìn kejì. Pétérù sì rántí ọ̀rọ̀ tí Jésù wí fún pé, kí àkùkọ tó kọ lẹ́rìn méjì, ìwọ ó sẹ́ mi lẹ́rìn mẹ́ta. Nígbà tí ó sì rò ó, ó sọkún.